gbogbo Ìbàdàn pátápátá náà mo kí. Akọ ara fẹ́ra kò yí akutí ìtọ́ba wa tó wàjà. Ọba Sálíù Adétúnjí Ajé Ògúngúnnísọ̀ ẹlẹ́ẹ̀kínní. Ẹni ṣe òsìta tó rọ́ lóòótọ́ àgbà lórí ètò lónìí. Mo ní kọ́kọ́ tiẹ̀ káwọn ọmọ Ìbàdàn náà. Ẹ̀wà ọmọ tó mọ̀ mí lójú ni pé ẹni tí ó jọba nẹ́ẹ̀sì báyà mọ̀. Ẹ̀bá ọ̀dàn ìlú tó létò. Olóòótọ́ àgbà mo tún dé bí mo ṣe ń dé náà nìyẹn. Ọ̀rọ̀ kan náà ló ṣe bí ọ̀rọ̀ mo ní kí n tẹnubọ̀ kí n dá sí i. Kẹ́ ẹ mọ bí tí mo ti stand sí ń tèmi. Lórí àwọn kan sọ̀rọ̀ pé olóòótọ́ àgbà ẹwọ́ gan lẹ́yìn jẹ́. Ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ afámẹ́lì yìí náà ni. Tí ń jà ràìnràìn lórí social media pátápátá. Ọ̀rọ̀ mi ò ju ní ṣókí lọ báyìí. Ẹ wo èmi ẹ ṣe afámẹ́lì rárá. Kódà wọn ò ṣe bẹ́tà delta ikọ̀ tàbí zulu mẹ́lì rárá. Mo kàn wà lórí ọwọ́ tèmi náà ni. Bó bá ṣe wù mí báyìí ní ìṣẹ̀ṣayé mi. Ìgbà mélòó lálọ́ ẹ ló láyé táwa mọ́ dára wa láàmú kiri. Òwe ìyàwó tí mò ń bọ̀ wá fẹ́ áńgẹ́lì tèmi nìkan ṣoṣo. Ó gbádùn mi tó. Olóòótọ́ àgbà lómi pírẹsẹ́ńtà tó yẹ Jákàlábí tí ń para lébi ẹni para ọkùnrin 3.5 ìyàwó tí mò ń bọ̀ wá fẹ́ áńgẹ́lì tèmi. Náà ni ó ń bọ̀ wá parí tó kún bẹ́ẹ̀. Gbogbo tí ń jẹ́ tọ́lọ́run bá mi Èdùmàrè. Update tó tẹ́ ń gbọ́ lórí 37.7 FM. Ètò tí wà lórí social media náà ni ẹ mọ̀ like, ẹ mọ̀ comment, ẹ mọ̀ share rẹ̀. Mo ń bọ̀ ohun ò tí ì dé. Olúyọ̀lé ìyá.